business kó máa ṣe business kó máa wọ́dà nínú film making níbi tó bá ti yáwó bó ṣe máa rówó. We had great plans, oríṣiríṣi plan nílẹ̀ tó jẹ́ pé ìgbà kan èmi àti àríra mọ́ because mo travel oríṣiríṣi nǹkan jẹ́ mo lose mọ́ mi àmọ́ gbogbo nínú mi ṣe rí ni pé màá máa rí Tọ́pẹ́ inú mi á máa dùn màá máa wò pé at least ọmọ yóò kú nǹkan tó ti survive cancer yẹn so inú mi ti dùn pé at least. ẹ̀yin èèyàn wa Foluke Daramola ó ti jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba lórí ikú rẹ̀ náà ní àṣìwà o. ẹ̀yin tèmi Foluke Daramola òun náà ti wá sọ̀rọ̀ nípa ikú arábìnrin ọ̀hún ó fi yé wa wípé kì í ṣe breast cancer òun ló pa arábìnrin Temitope Osoba. ó ní wípé àwọn gangan ò tẹ́tí mọ nǹkan tí ó pa arábìnrin yìí ó ní ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti ń ṣèwádìí. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. gbogbo kíni ó ti dà bí sẹ́yìn tó ikú fi yọ èmi wàá mọ̀ pé irú ikú báyìí ló máa tún wà gbà ìbọn. gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ìgbà tí mo sọ tó lédè Gẹ̀ẹ́sì oníkálùkù ló mọ nǹkan tóun bá fà á jẹ́ kó wà lábẹ́ aṣọ ló ń bàṣírí gbogbo problem tí oníkálùkù ní tabarira lórí social media dákan ṣe oníkálùkù ló mọ nǹkan tóun bá fíra àwọn tó lè wá wọn wá kò ṣe pé bóyá wọn nífẹ̀ẹ́ tó máa ń kíyàn lórí social media pé bóyá ó ṣàìsí wọn ò lè rí mọ́ ọba Yorùbá máa ń bọ̀ wọ́n sọ pé tá a bá ń jàbí tí ká kú kọ́ even tó bá close mọ́yàn tó bá celebrate birthday ẹ̀ fún tó bá pọ́n kó kú wá celebrate ẹ̀ so àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn mi ò sí lẹ́kọ̀ọ́ àwọn mi wọ́n ti ní event oríṣiríṣi akọ̀dí sẹ́ni pé at least àwọn tá a close mọ́ ká lè celebrate time there you understand so mi rí pé bóyá wọn ò nífẹ̀ẹ́ àbí wọn ò fẹ́ wá oníkálukú ló ní ìṣòro tóun náà bá fà so èèyàn lè blame anybody wípé àbí kò wá ní àbí kò wá there for them ni it's just that everybody ló ní nǹkan tó ń bá fà lábẹ́ aṣọ. lásìkò tí ìròyìn pé jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ pé jẹjẹrẹ ni kánsà ni tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹ sọ ní sí pé kì í ṣe jẹjẹrẹ ni kí ẹni ìṣọ̀kan tẹ̀sí pé kò lè àwọn lọ́yẹ̀ lórí àti tó fa ikú náà. àwọn nítorí mi ò kí ń fẹ́ sọ nǹkan tí mo bá wà sure about nǹkan tí ò bá dá mi lójú mi ò kí ń fẹ́ sọ but èmi mọ̀ wípé ìgbà tí èmi àti Tọ́pẹ́ ti tájọ wà last year ó ti overcome jẹjẹrẹ rẹ̀ kò sí àrùn jẹjẹrẹ rẹ̀ mọ́ ìgbà tá lọ after care after tí mo gbé ta kó lọ hospital after care lẹ́yìn oṣù méjì oṣù mẹ́ta àti wá padà lọ tí dókítà dẹ̀ confam fún wa wípé kò sí àrùn jẹjẹrẹ yẹn lọ kódà ọyàn ẹ̀ tó gé yẹn wọn ò gé gbogbo ọyàn ẹ̀ wọ́n kàn yọ lump yẹn níbẹ̀ ni so kò dẹ̀ tí it was not cancerous so wọ́n ti ìgbà tó máa fi yọ yẹn ara ẹ̀ ti balẹ̀ so other things ló wà ń bẹ̀ táwa gan ò tí ì sure tí àwọn ọlọ́pàá gan ń ṣèwádìí lé lórí nǹkan tó pa kò tí ì dá wa lójú pàtó nǹkan tó pa kò kí ń ṣe àrùn jẹjẹrẹ ẹni ó pa Tọ́pẹ́. ọ̀rọ̀ kan ṣoṣo tí ẹni máa fi wọ́n ti tọ́jú ọ̀ṣun. ìgbéyàn kò jẹ́ kí ilé máa ń dùn báwo ọ̀rọ̀ Tọ́pẹ́ mo ò lè bá mi jẹ́ ó máa dẹ́rìn pa ẹni ó máa ṣe bí ọmọdé tí ò ní rònú tó yẹ pé gbogbo every time she's always jovial. She's just a lovable person. She was just lovable.